kásá máa dúpẹ́ lóòótọ́ kásá máa dúpẹ́ lóòótọ́ ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kásá máa dúpẹ́ lóòótọ́ ká máa dúpẹ́ ká máa yọ̀ ni gbogbo ọmọ Yorùbá pátápátá ó nídìí ẹ máa bọ̀ ẹ wá gbọ́ gbogbo ẹ̀ lórí ètò lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn Haúsá Fúlàní wọ́n ti ṣetán àti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ lákòókò ìjọba bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí ló fàdí ọ̀rọ̀ gbogbo ẹ̀ ló wà ń kalẹ̀ lónìí gbogbo ẹ̀ ló ń bẹ lórí ètò ẹ wo àwọn fídíò tí mò ń gbé bọ̀ yìí ẹ bá mi farabalẹ̀ kẹ́ ẹ wò dáadáa kẹ́ ẹ gbọ́ nǹkan tí ń jáde nígboro ẹnu àwọn aráabí yìí wọ́n jẹ́ kó yé wa wípé àṣetán àti lọ wọ́n ní tí ọwọ́ ọ̀bá ṣe é ṣán kárù àṣàn tí ọ̀bá wá ṣe é ṣán kọ́ kí la fẹ́ ṣe ẹ má gbàgbé wípé nígbà ìjọba Buhari onírúurú àrà ló dá àgbáriwo iná ẹlẹ́yin Yorùbá fi sọ pé bí òtútù bá ń pàwọ̀fà wọn ò lò gbéṣe ẹ̀dẹ́ bọ́ bá ṣọmọ olówó wọn àánú rọ́jú kó fata ẹnu àṣà tó sì gbádìí rẹ̀ òtòṣì ó gbé taráròyé àbẹ́ẹ̀rí lọ́wọ́lọ́wọ́ tá à ń bá yín sọ̀rọ̀ báyìí ẹ máa gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí àwọn àgbààgbà alẹ̀ Haúsá ti pè pàdé bíríkótó bíríkótó lórí Bọ́lá Ahmed Tinubu àti gbogbo Nàìjíríà lápapọ̀ nígbà tí bàbá Bọ́lá Tinubu náà ó tó yà wá ṣe gbogbo ẹ̀ tí ó dojú gbogbo ẹ̀rú ó lóun ti ta Nàìjíríà a máa fi fídíò náà sí kẹ́ ẹ gbọ́ gbogbo àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan báyìí méjì ìkíní ìkejì ìkẹta báyìí ni wọ́n tò pọ̀ tí gbogbo ẹ̀tẹ́ sì rí wò lórí fídíò yìí tí wọ́n fi wá pàápọ̀ pé tó níbi tá a bá a dé yìí ó tó gẹ́ ọmọ Léfì bí ọba wá rí bẹ́ẹ̀ ni wọ́n náwọn jagun ọmọ Yorùbá ẹ mọ̀ pé mi máa ń sọ fún yín láti ilẹ̀ wá tẹ́lẹ̀ pé fúnra wa la gbára wálẹ̀ wípé ká má dúró taratara ká má dúró tẹsẹ̀tẹsẹ̀ ká dúró gírígírí ni gẹ́gẹ́ bí ọmọ ogun pé ká má wararo ká sì má sọ àsùnpìyè kí nìdí ọ̀rọ̀ ló délẹ̀ yìí ẹ farabalẹ̀ ẹ bá mi wo fídíò yìí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ gbọ́wọ́ lé share button ẹ jọ̀ọ́ kẹ́ máa tẹ top up lórí ètò yìí torí ẹ máa gbọ́ àwọn àṣírí kan léyìí kẹ́ ẹ lè mọ̀ wípé àwa tá à ń ṣètò yìí àwa gan-an tẹ́ ẹ rò pé bóyá àwọn ọ̀gbọ́n gbogbo ẹ̀ náà gbọ́ ẹ gbọ́ nínú fídíò tí mò ń gbé bọ̀ wá fún yín gbogbo tó táwa yìí ń pa díẹ̀ lókù kí wọ́n máa dárúkọ wa lọ́kọ̀ọ̀kan fúdìí èyí ni wọ́n ṣe wá pinnu pé tó àwọn ń lọ wípé tó ibi tọ́rọ̀ yìí gbé dé dúró yìí ara ọ̀gbà mọ́ àmọ́ kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ ẹ kọ́kọ́ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Niger Republic àti orílẹ̀-èdè Nàìjíríà nínú èyí tó mú kí àwọn àgbààgbà Haúsá yìí ó sọ pé tó wá mú ìbẹ̀rù bojo bá orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ n sáré gbé yín débi ìyẹn náà kí n tó wá gbé yín dọ́dọ̀ àwọn fídíò gẹ́gẹ́ bí ìwé ìròyìn ti sọ ẹ gbọ́ ohun tí ìwé ìròyìn yìí sọ ó ní Niger leader inciting northern Nigeria against Tinubu òun rẹ̀ wípé àwọn orílẹ̀-èdè Niger wọ́n kọ́ àwọn ọmọ àwọn ará òkè ọya àwọn Haúsá lòdì síjọba Tinubu eléyìí ló mú kí àwọn àgbààgbà ilẹ̀ Haúsá náà wá dìde pé tó ibi tọ́rọ̀ gbé ń bá a lọ yìí àwọn náà ṣe tán àwọn ọgbà mọ́ kí làwọn ẹ̀sùn tí wọ́n kà á lẹ̀ ẹ jẹ́ n sáré ka eléyìí fún yín ní pápápá nítorí àsìkò kí n wá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn fídíò yìí wá tí n bá ti ń gbé fídíò yìí dé tẹ́ ẹ bá ti wò ó èyí tó sọ̀rọ̀ àjọ wa analyse ẹ fi wá mọ̀ wípé ọ̀nà àbáyọ sórílẹ̀-èdè Yorùbá lélẹ́yìí
àmọ́ àlè yìn Bọ́lá Tinubu kó kárí. Ohun táwọ̀ sọ fún ni wípé ìgbésẹ̀ tó bá ń gbé tí ó fẹ́fọ̀ àwa kó tẹ̀síwájú, torí pé àwọn náà ti wà ń bẹ̀rẹ̀. Kódà wọ́n sọ̀rọ̀ dé àárín kan tí wọ́n sọ pé ìran Yorùbá ò lè di ààrẹ orílẹ̀-èdè mọ́, níbi tẹ́ ti mọ̀ yìí pé àwọn aláṣẹ Nàìjíríà ń sọ̀rọ̀ wípé Tinubu ló máa jẹ́ ààrẹ ìgbẹ̀yìn tó jẹ́ ti Yorùbá. Àwa náà ti sọ bẹ́ẹ̀. ìyẹn iṣẹ́ àsọtẹ́lẹ̀ wọn, torí ọba òkè ti sọ tá a fi pín ni, kì í ṣe pé lórílẹ̀-èdè yìí tó lúkúlùkù ń fi lọ tiẹ̀ gbogbo ṣe ń jẹ́ tọlọ́run. ẹ gbọ́. The president said claim by the military leaders of Niger Republic, Abdulrahman Teshina, that Nigeria is concluding with France to destabilize its country are designed to create bad blood between northern Nigeria and President Bola Ahmed Tinubu. The special advisor to the President Bola Ahmed Tinubu on policy communication, Daniel Bewa, said in this video posted on his X handle on Friday, Bawa said the claims are baseless propaganda designated to create chill and incited blood in the northern Nigeria against Tinubu. In his own reaction, the military leader of Niger said, our decision or our statement was not baseless. It's actually on how Nigeria gang up against our neighbor country to destabilize our country and create chill among our ethnics. Meanwhile, the choice of the word, that's the word from Nigeria, the choice of the word used by military leader is quite insulting for what his intentions are. Probably in short, with politicians in Nigeria, you never know, but whose idea is create chill and bad blood in northern Nigeria against Bola Tinubu. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tí àwọn ará orílẹ̀-èdè Niger tí wọ́n ń sọ òun ló fà á tí àwọn Haúsá Fúlàní yìí tí wọ́n fi dìde pé tó níbi tọ́rọ̀ gbédé dúró yìí àwọn ò ní gbà, àwọn ò ní fẹ́. Ẹ gbọ́, ẹ jẹ́ ìgbọ́ a máa gbé yín débẹ̀, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá mi pín ẹjọ́, ẹ máa bá mi kọ́mẹ̀ntì. Orílẹ̀-èdè Yorùbá làwa sáfẹ́. Ẹ jẹ́ kí Tinubu máa dára tó hùn ún. Àní kó pín orílẹ̀-èdè yìí bí àwọn eléyìí ṣe ń ṣe yìí. Àwọn náà ló jàjàjà ni wọ́n ń jà nípa tax reform. Àwọn náà ni wọ́n ń bá Tinubu jà pé àwọn RUFAI àti ìjọba Shettima wípé àwọn tó ń kó síjọba àwọn Yorùbá ni. Ẹ gbọ́, àwọn wo ni Buhari kó síjọba tiẹ̀ nígbà tó wà ń bẹ̀? Bó tiẹ̀ jẹ́ pé Bọ́lá Tinubu pàápàá àwọn tó ń kó síbẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn ẹbí ni wọ́n ń ṣèjọba. Ìyẹn ò tiẹ̀ wá kàn wá. Àwọn kan ní ọ̀sà ṣe àní òpin lọ́gbọ̀ọ̀gba. Ẹ wo, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ náà nípa ẹ̀. Bó ṣe sọ wípé Bọ́lá Tinubu irú èèyàn báyìí ni Bọ́lá Tinubu. Tẹ́ ẹ bá ti wá gbọ́ tán mo padà wá, bá ti wá padà wá yìí tún gbé mi wá fún yín. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ohun rèé. Why? It's a failure of the government. That is why they are looking for food. Even COVID-19, people doesn't look food for as we are now. COVID-19 come and the past Buhari manage it. You doesn't even manage. If it's COVID-19, which means many people must have died because you don't manage the people. You don't know how to manage people at all, and you don't have manner of approach to your people. They are like you. There's no different blood between you and us. The only difference, we vote you as a president, and all of us cannot be a president. And before you come, mind the people are there. So, Mr. President, this can be cause a shame. People sharing rights want to die, and you say they should investigate who? Ẹ ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ó ní bàbá Tinubu òun lọ́pọlọ.
ó ní ọ̀mọ̀rọ̀ sọ, ó ní Tinubu òun ló sọ, òun lẹ gbọ́ tó sọ yìí, ó ní gbogbo èèyàn máa kú tán, fún ìdí èyí làwọn ṣe ń lọ. Ó nítorí báwọn bá lọ àwọn ti nígbàgbọ́ pé àwọn máa kú àbí, ṣùgbọ́n ọ̀rẹ́ Yorùbá kankan ò ní kú, a ní kú sájò, a sì ní kú sógun. Ọ̀yá ẹ jẹ́ n tún gbé yín dọ̀dọ̀ ẹlòmíì, ẹ tún gbọ́ nǹkan tí lèyí sọ. Mo tá ti ṣèlérí pé fídíò 3 lẹ́wò, òun rèé. This is a direct message to people from Southwest. They have been calling us Northerners, all sort of foul names, that we are parasites, that we are useless, that they are going to teach us a lesson 2027. That even if Tinubu excelled to become the next president of Nigeria, that they are going to bring somebody from South, not the North. Maybe they have baby mentality. They don't know the North. They don't know our history. One state in northern Nigeria is equivalent to the whole of Southwest. My lecturer once told me something. My Calabar lecturer once told me something. He said, never, ever in your life trust a Yoruba land. He said, if a Yoruba man shake your hand, he mean maybe or no. While in your heart, he mean yes. While in his heart, he mean no. He said, if a Yoruba man nod his head, he mean no. They are hypocrite in nature. He said, never ever trust a Yoruba man. Our northern brothers, they make a great mistake. Me personally, I do not vote for Tinubu because I already know the nature of Yoruba. They are hypocrites. They behave like chameleons. And once they hijack power, their true color will prevail. And we have seen what Tinubu is doing, what Tinubu is trying to do regarding the tax reforms. The governor of Bauchi, Bala Mohammed, has warned President Bola Tinubu that his reform policy is anti-northern Nigeria, that we are going to teach him a lesson. This is not oligarchy. You understand? If he insisted that he is arrogant, that he insisted that the tax reform must come to stay, we are going to teach him a lesson 2027. He's going to lose election. His state where he come from, Osun State and Lagos State did not vote for him 2023 election. He did not win election in Osun and Lagos State. Did not voted for him. Me personally, I did not vote for him. And this fight did not voted for him. He only got 8.4 million. This fight, four people came from the north. He did not even get a massive vote. You understand? Let me assure you, people from Southwest, that we are going to teach you a lesson. This is your hypocrite nature. We are going to teach you a lesson. You are going to lose election. And once a Yoruba man lost the election, a Yoruba man will never ever rule this country. Even thinking of becoming a vice. Let me tell you, we are going to teach this Yoruba, this direct message to Yoruba land. Once Tinubu lost election, no any Yoruba man will ever click to power again. This is a message to you because we have already identified your hypocrite nature. My father told me, he said, never, my Calabar lecturer told me, never ever trust a Yoruba man because they have hypocrite nature. They have what they say and what they mean are two different things. Never ever trust them. They are hypocrite people in nature. This is a direct message to you. I'm just warning you, Yoruba people, that calling us all sort of names, insulting us on Twitter, TikTok, and Facebook will not make you to become a president 2027. Tinubu is OTP, one-time president, period, inshallah. Ẹ ti gbọ́ tiẹ̀ náà, àbẹ́ ẹ̀ gbọ́, òun lẹ gbọ́ yìí. Ẹ wá gbọ́ nǹkan tí ẹni yìí sọ. Ó ń jẹ́ kó yé wa pé one state kan nílẹ̀ Haúsá ó ju gbogbo state 6 àbí mélòó la ní lọ.
ńgbà òjéwúrẹ́ àtàgùntàn ni wọ́n kà bí wọ́n bá ń ka sẹ́ńsọ̀ àwọn ẹlẹ́hàárù ní jáde eégún alágọ̀ nílẹ̀ ti Yorùbá tẹ́ ẹ sọdá ẹlẹ́hàá wọ́n á kàn sọ pé àájì àtọ́wà ń bí 1 million ni wọ́n kọ́lẹ̀ ni wọ́n ó sì ka màálùú ṣẹ̀rí àṣírí ayé báyìí ó wá ń sọ lẹ́nu ẹ̀ pé kódà vice president èmi ò sọ fún yín pé kò lè ṣeé ṣe o ó lè ṣeé ṣe o torí àwọn ló ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà ọ̀nà tí ò lè gbà ṣeé ṣe mọ́ ni pé ká pín orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí bàbá wa Professor Banji Akíntóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bó ṣe ń pariwo wípé a gbọ́dọ̀ kó olóko ẹrú yìí a gbọ́dọ̀ lọ sílẹ̀ ìmúṣẹ wa kíákíá torí a gbọ́dọ̀ tẹ̀síwájú báyìí kéwúrẹ́ àti èèyàn kí wọ́n jọ máa gbé pọ̀ ó là ń pa àwọn lórúkọ àti ìpè yín lórúkọ ara o à á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa fún yín lórúkọ tó ń wá àbórúkọ wo náà pè yín tí ọba yín lára mu bẹ́ẹ̀ bá ṣe ẹ̀dá ni tẹ́ẹ̀ bá ṣe màálùú gan gbọ́dùn yín tẹ́yìn bá ṣe àgọ̀ báwo ni wọ́n ṣe de bọ́ǹbù mọ́yìn lára tí wọ́n nìkan máa pariwo Allahu Akbar yóò kó àlùjánà ní ọ̀bà rẹ̀ tó bá jẹ́ pé ọpọlọ tó wà lórí yín ọpọlọ tó tọ̀nà ni ẹ bá ń pín ètò yẹn dákun torí Ọlọ́run ẹ wò àwọn ìjọba àwọn ilẹ̀ Haúsá àwọn àgbààgbà ti pinnu ìwọ̀n kó lórílẹ̀-èdè yìí torí wàhálà Tinubu pọ̀ eléyìí ló mú dààmú bá Bọ́lá Tinubu pàpà ẹ ṣé o àtúnpàdé ẹ bá wa pín ètò yìí tó bá jẹ́gbà àkọ́kọ́ tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí rèé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa subscribe sí channel wa ẹ bá wa like ẹ comment ẹ wá bá wa subscribe sí ẹ jẹ́ ọwọ́ gbòòrò ayé lọ ẹ ṣé ó dàbọ̀. Why? It's a failure of the government. That is why they're looking for food. Even COVID-19, people doesn't look food for as we are now. COVID-19 come and the past Buhari manage it. You don't even manage. If it's COVID-19, which means many people must have died because you don't manage the people. You don't know how to manage people at all, and you don't have manner of approach to your people. You don't have manner of approach to your people. They're like you. There's no different blood between you and us. The only difference, we vote you as a president, and all of us cannot be a president. And before you come, mind the people are there. So, Mr. President, this can be cause a shame. People sharing rights want to die, and you say they should investigate. Investigate who? I assure you, people from Southwest, that we are going to teach you a lesson. This is your hypocrite nature. We are going to teach you a lesson. You are going to lose election. And once a Yoruba man lost the election, a Yoruba man will never ever rule this country. Even thinking of becoming a vice. Let me tell you, we are going to teach this Yoruba, this direct message to Yoruba land. Once Tinubu lost election, no any Yoruba man will ever click to power again. This is a message to you because we have already identified your hypocrite nature. My father told me, he said, never, my Calabar lecturer told me, never ever trust a Yoruba man because they have hypocrite nature. They have what they say and what they mean are two different things. Never ever trust them. They are hypocrite people in nature. This is a direct message to you. I'm just warning you, Yoruba people, that calling us all sort of names, insulting us on Twitter, TikTok, and Facebook will not make you to become a president 2027. Tinubu is OTP, one-time president, period, inshallah.